epo gbiná lọ́jọ́ Kérésì. Èèyàn méjì kú ní márosẹ Èkó sí Badagry. Ní òwúrọ̀ kùtù Ọjọ́bọ̀ ọjọ́ 25 oṣù kejìlá ọdún 2025 tí ń ṣe àyájọ́ Kérésìmesì ni èèyàn méjì di olóògbé nígbà tí táńkà epo kan gbiná lójú ọ̀nà márosẹ Èkó sí Badagry. Lagos State Traffic Management Authority LASTMA tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ nílùú Èkó fìdí ìjàmbá náà múlẹ̀. Gẹ́gẹ́ bí adarí ìkéde LASTMA Adébáyọ̀ Taofik ṣe kéde, ìjàmbá náà wáyé lágbègbè Òtó Ìjánìkin, èyí tí kò jìnnà sí ilé ẹ̀kọ́ Lagos State University of Education. Adébáyọ̀ ṣàlàyé pé táńkà kan tó gbé epo dísù ń gbìyànjú láti ya ọkọ̀ kan sílẹ̀ ní èyí tó bù lọ́wọ́ tó sì pàdánù àkóso ọkọ̀. Lẹ́yìn èyí ni táńkà ọ̀hún rọ́lu ọkọ̀ mìíràn tó sì gbiná bí adarí ìkéde LASTMA ṣe ṣàlàyé nínú àtẹ̀jáde tó fi sí ojú òpó X rẹ̀. Ìwádìí fi hàn pé eré àsápajúdé ló fa ìjàmbá yìí. Awakọ̀ táńkà náà pàdánù àkóso ọkọ̀ rẹ̀ nígbà tó ń gbìyànjú láti ya awakọ̀ mìíràn sílẹ̀. Táńkà náà kọlu ọkọ̀ mìíràn ó sì gbiná, ó pa awakọ̀ kan àti obìnrin tí wọ́n jọ wà nínú ọkọ̀ náà. Ó fi kún pé àwọn òṣìṣẹ́ LASTMA tó wà nítòsí sáré ṣiṣẹ́ wọn bí iṣẹ́ wọn dá lílọ bíbọ̀ ọkọ̀ dúró lágbègbè náà kí ìjàmbá mìíràn má bàa ṣẹlẹ̀. Bákan náà ló ní wọ́n dènà àwọn èèyàn tó fẹ́ràn láti máa gbọ́n epo níbi tí táńkà bá ti ṣubú, èyí tó lè fa ikú púpọ̀ sí i. Ọ̀gá àgbà LASTMA Ọlálékan Bákàrè Òkì fi àìdùnnú rẹ̀ hàn sí ìjàmbá náà. Ó ní ìjàmbá tó ṣe é dènà ni. Ó kìlọ̀ àwọn awakọ̀ táńkà láti máa ṣe sùúrù kí wọ́n sì máa tẹ̀lé òfin ìrìnnà lójú pópó. Ìròyìn yàjíyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì jẹ́ kí a lára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì jẹ́ kí a lára. Ìkànnì jẹ́gẹ́ a lára. Jẹ́gẹ́ a lára. Jẹ́gẹ́ a lára. Jẹ́gẹ́ a lára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.